Agbésùnmọ̀mí kọlu ìlú mẹ́ta ní Niger. Wọ́n ṣekú pa èèyàn 30 wọ́n sì dáná sun ilé àti àgọ́ ọlọ́pàá. Àwọn agbébọn tí wọ́n gun alùpùpù wọ́n ti ṣekú pa ọ̀pọ̀ èèyàn lásìkò tí wọ́n mọ̀ kọlu ìlú mẹ́ta ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. A mọ̀ gbọ́ pé onírúurú ohun ìjà olóró làwọn agbébọn náà ni wọ́n mọ̀ kó lọ́wọ́. Bí wọ́n ṣe yìnbọn pa àwọn kan ni wọ́n mọ̀ fi ọ̀bẹ ni wọ́n fi rẹ́ àwọn míì lọ́rùn tí wọ́n sì sọ iná sí ọ̀pọ̀lọpọ̀ ilé nínú ìkọlù ọ̀hún. Yàtọ̀ sí àwọn tí wọ́n mọ̀ ṣekú pa, àwọn agbésùnmọ̀mí náà wọ́n mọ̀ tó jí ọ̀pọ̀ àwọn míì gbé tí a kò tí ì mọ iye wọn ní ìpínlẹ̀ ti Niger. Iléeṣẹ́ ìròyìn AFP ó mọ̀ jábọ̀ pé agbègbè tí ìkọlù náà ti wáyé kò mọ̀ jìnnà sí ibi tí ìkọlù kan ti wáyé ní ìbẹ̀rẹ̀ oṣù yìí, níbi tí wọ́n ti pa èèyàn tó mà lé ní 100. Ìkọlù lemọ́lemọ́ àwọn agbésùnmọ̀mí ó ti di tọ́rọ́ fọ́nkálé ní orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ ìkọlù náà rèé ó ti ń súnmọ́ ìhà ìwọ̀ oòrùn àti àárín gbùngbùn Nàìjíríà lẹ́nu lọ́ọ́lọ́ yìí. Àfẹ̀mọ́jú ni wọ́n mọ̀ kọlù Tunga Makeri tí wọ́n sì ṣọṣẹ́ níbẹ̀. Wàsíù Abíọ́dún tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ó sọ wípé èèyàn 6 ni wọ́n máa pa ní Tunga Makeri. Ó ní wọ́n sọ iná sí àwọn ilé kan, bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ tó jí àwọn tí a kò tí ì mọye wọn gbé lọ o. Àwọn tí ìkọlù náà tó sojú wọn ó mà sọ fún iléeṣẹ́ ìròyìn AFP pé ó fẹ́ jọ bíi pé gbogbo ilé tó wà níbẹ̀ ni wọ́n mà dáná sun. Wọ́n sì tún jí obìnrin 4 gbé lọ lẹ́yìn tí wọ́n kọlu kòǹkóṣò. Àwọn agbésùnmọ̀mí náà wọ́n mọ̀ tó tẹkọ̀ létí lọ sí pizza. Wọ́n dáná sun àgọ́ ọlọ́pàá, wọ́n sì tún ṣekú pa ẹnìkan. Iléeṣẹ́ ìròyìn Reuters òun jábọ̀ pé àpapọ̀ àwọn tí wọ́n mà ṣekú pa ó mà jẹ́ 32, nígbàtí iléeṣẹ́ ìròyìn AFP wọ́n ní èèyàn 56 ó mà kéré tán ni wọ́n mà pa o. A kò tí ì lè sọ nípa àwọn bòmíì tí wọ́n ṣe ìkọlù sí, àmọ́ ìròyìn ní ọ̀pọ̀ èèyàn òun ló mà gbẹ́mìí mì. Ìròyìn kan tí AFP mà gbé jáde ó sọ wípé orí alùpùpù 41 ni àwọn agbésùnmọ̀mí náà ni wọ́n wà tí wọ́n ti ń ṣọṣẹ́ tí alùpùpù kọ̀ọ̀kan ó sì kó èèyàn bíi 2 sí 3. Àwọn ẹgbẹ́ tó ń wòye bí ìkọlù ṣe ń lọ wọ́n mà sọ pé púpọ̀ nínú àwọn tí ẹ̀mí wọn mà sọnù sí àwọn ìkọlù náà ni wọ́n jẹ́ mùsùlùmí. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè Nàìjíríà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú ìsinmi òní lọ́jọ́ àìkú, èmi àti ń rèé àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ lágbára Elédùmarè.